Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní kí Onído ti ìlú Ìdó Ọba Gbọ́lágadé Múrítàlá Babalọ́lá gbádéwọ̀lú kìíní lọ́rọ̀ kún nílé. Ọ̀rọ̀ yìí jáde nínú àtẹ̀jáde ìjọba ìpínlẹ̀ ọ̀hún lójú òpó X app rẹ̀. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé láti ọjọ́ kejì oṣù kejì ọdún yìí ni ìwé ti dé ọwọ́ ọba tí ọ̀rọ̀ náà kàn, eléyìí tó ní ìbuwọ́lù kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀nàrẹ́bù Olúṣẹ́gun Ọláyíwọlá nínú, tó sì jẹ́ wípé láti ọjọ́ kìíní oṣù kejì ni gómìnà ìpínlẹ̀ ọ̀hún onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti fàṣẹ sí i. Nígbà tó yànnàná ẹ̀ síwájú sí i, kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ ọmọọba Dọ̀tun Oyèládé ní ìdí àṣẹ gómìnà ní wípé wọ́n kẹ́ẹ́fín pé ọba Onídó mọ̀ nípa àwọn kan tó ń wakùsà lọ́nà tí kò bá òfin mu ní ìjọba ìbílẹ̀ Ìdó. Wàyí o, wọ́n ti ní kí ìwádìí bẹ̀rẹ̀ ní pẹrẹwu lórí ọ̀rọ̀ náà. Síwájú sí i, àwọn olùtẹ̀lé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú òpó X ṣàìfi ojú ìwòye wọn hàn. Smarty ní irú nǹkan bẹ́ẹ̀ náà ń ṣẹlẹ̀ ní ìlú Ìgbẹ́tì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣàlàyé pé ìlú Ìgbẹ́tì kò ní ọba, ṣùgbọ́n kí gómìnà jáwé lọ gbélé ẹ̀ fún alága ìjọba ìbílẹ̀ ibẹ̀ náà. Kò tán síbẹ̀, Ìmà ọlọ́wọ́ fújà náà kò ṣàìrawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà Mákindé o. Ó ní kí gómìnà gbójú wo agbègbè Òkè Ògùn náà torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń lọ níbẹ̀ tá a bá ń sọ̀rọ̀ lórí ìwakùsà lọ́nà tí kò bá òfin mu yìí. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà fún yín lórúkọ Planet Online TV. Ẹ like, ẹ comment kí ẹ sì tẹ̀lé wa káàkiri àwọn ìkànnì wa. Ẹ ṣeun. Ẹ kàn sí wa fún ìpolówó ọjà tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́ ẹ fẹ́ káyé ó gbọ́. Planet Online TV. Àgbà ló tó rò ó lọ ọba lóde.